Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. You saved on Android phone, whatever the number you save on Android phone, if that Android phone if that Android phone so any problem, you should know, okay, everything on it goes. You don't understand that, Abby? Sister Prince Florence Jayi Oba mi mo bóyá she need the answer to question tẹ́ bá gbọ́ náà ẹ rí pé mo sọ pé mo ti pe bá sọ̀rọ̀ gba the point yẹn ìpè mi ló kàn ní pé kí n má sọ̀rọ̀ nípa Tọ́pẹ́ yìí mọ́ òun ò fẹ́ gbọ́ mọ́ so mi mọ̀ bóyá ẹ sì need the answer but ìgbà tájọ sọ̀rọ̀ náà tó ṣeé ṣe kí n play kọ́ tó sọ because òun gan sọ fún mi pé mo lè record so that màá lè lò mo ti sọ́nà dáadáa pé gan pastor ìgbòho ló kàn gbà tó mú pé ó ní pé kó ń sọ kó kúnná dáadáa. Ṣadé Rasheed ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí màá nìyẹn ń sọ fẹ́ràn fúnra rẹ̀ ó sọ wípé màá nìyẹn nìkan kọ́ ló ní owó tó wà nínú ẹ̀ pé kò ń ṣòun nìkan ni wọ́n ń sẹ́ǹdì owó sínú ẹ̀ fún. ṣó ti yé yín ó ti ń lo strategy tó máa lò lẹ̀ ń pé tó bá ti rí àwọn statement of account kan tó bá rí àwọn owó kankan kò ń ṣe títí ẹ̀ èyí tó ń ṣàkáǹtì ẹ̀ fún ọ̀tọ̀ ohun tó ń pọ̀ ọ̀tọ̀ lẹ́ni tó nìkan ohun tó ó ti sọ nínú kínní meanwhile ìgbà tó fẹ́ gbé àkáǹtì yẹn lẹ̀ ohun tó sọ ni pé òun máa wá fi wọ̀nyí o òun máa wá fi wọ̀nyí o òun nìkan gbogbo ẹ ti rí 30 kínní ó sọ pé bí ábí 30 kínní kan náírà ló wà níbẹ̀ kò sówó kankan níbẹ̀ gan òun náà ló wú ẹ̀ náà ló fẹ́ wà níbẹ̀ tó bá dẹ̀ ti ṣe kí tán máa tún wá fi wọ̀nyí ohun tó sọ ńgbà yẹn nìyẹn but kò ń ṣe nǹkan tó ń sọ mọ́ nísìnyí ni máa nìyí ìpè mí ló kàn ó kàn máa bá àwọn tó nífẹ̀ẹ́ invert 20,000 yẹn ó lè jẹ́ nǹkan tó lè avoid ni o ọ̀ kó má sí kó o dẹ̀ sọ fún máa yẹn pé àmà ọ̀rì máa fún ẹ̀ ohun tútù ló ń yọ obì nínú àpò náà ló ń yọ ọfà nínú àpò máa ọ̀rì máa fún ẹ̀ ìjọba yìí máa fún ẹ̀ ọ̀rọ̀ nìyẹn bọ̀ wípé kó wá máa wòye pé ṣé wọ́n lo ní pílátífọ́ọ̀mù mi ni pílátífọ́ọ̀mù tẹ́ wọ́n sọ pé wàá fún. Yes, but he said there's no money in the account. Yes, now ó ti change ọ̀rọ̀ nsìn. nígbà tí bá lè fẹ́ jáde lọ ṣe ṣó màá lè lò ó nǹkan kan bẹ́ẹ̀ yẹn so mo tún sọ́nà pé kò jẹ́ ká fi 20,000 yìí ká fi gbé wá sí online but ìgbà tó ní kí n má dẹ̀ pò nípa ẹ̀ mọ́ ó pẹ̀lú nǹkan tó jẹ́ pé mi lókè jẹ́ ká kàn sọ online ká dẹ̀ rí solution tá a máa fi sí ó bá dẹ̀ jẹ́ pé a máa wá owó fún pásítọ̀ Tọ́pẹ́ ó bá dẹ̀ jẹ́ pé ìpè mi ló kàn á fún ní 20,000 ẹ̀ ní àmọ́ bó ṣe máa jẹ́ but pásítọ̀ Tọ́pẹ́ sọ pé owó tó ṣì wà lọ́wọ́ ìgan ju 20,000 lọ. ó máa jù lọ. so you understand so mo ti pé ẹ jẹ́ ká máa gbọ́ pásítọ̀ Bùkọ́lá ìpè mi ló kàn ká máa gbọ́ lọ síwájú sí. You are just kidding, you are joking, okay? You are joking, you are dealing wrongly. So, but what I'm going to tell you is this. In any form, people donate money for you because I bring you to my show without collecting any penny from you. And shut up! Bẹ́ẹ̀ni dákẹ́ kó kíni ẹ̀. Bẹ́ẹ̀ni dákẹ́. Bẹ́ẹ̀ni kó ẹ̀yin tẹ́ bá tẹ̀ tí mingu mọ́ lójú dúdú báyìí gan-an ẹ̀ kọ́ máa fi ẹnu já wáyà ní Nàìjíríà yẹn. People donate money because I carry you come on my show. Òun ò ní history tó tọ́ àwọn èèyàn gbọ́ tó tọ́ ṣe wọn ni. Ìwọ ò ṣe fọ́ra ẹ lámà lẹ́sẹ̀ tàbí kó dá egbò sẹ́nu ẹsẹ̀ ara ẹ̀ kó wá gbéra ẹ wá káwọn ayé wá máa wu ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ kó wọ́n bá ní dáwó fún ẹ. Scammer lélẹ́yìn náà. You are a scammer. Ẹni tó ní story tó sọ story ara ẹ̀ o wá ń sọ fún pé
kò ní sórí táwọn èèyàn gbọ́ tó tọ́ọ̀ṣì wọn tó fi ń fún lówó yẹn ni. kò ní sórí tí àwọn èèyàn gbọ́ nípa máàní yìí tó fi ń dá owó yẹn fún. Ó ṣe jẹ́ pé ìwọ ló ṣẹ̀ṣẹ̀ máa sọ pé torí ó gbé wa. Lóòótọ́ ló ń fi ẹ́ ṣe pé kínní now ok wá gbogbo ayé o 20,000 yẹn mo fi ṣe owó wípé mo fi gbé wá life. Yes, basic ó ti tán. A mọ̀ pé o ṣe o gbowó iṣẹ́ tó ṣe ni. Èwo wà ní gbogbo ìranù tó ń ṣe yìí. Àpò mi lókàn. Àpò mi lókàn. Má máa gbé gbogbo rọ̀kàtí àìwá gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe orúkí burúkú ẹ jẹ́ kó rí yín pé o. Àbí baby mi, so what he is saying he bought Tope to solicit fund so he can cash out. Yes. Gbogbo wa là ń sọ lórí life mi báyìí gbà yẹn. Gbogbo wa là ń sọ lórí life wa ń bí báyìí gbà yẹn pé man kí ló dé tó lo àkáǹtì bọ̀bọ̀ yìí tó ló fẹ́ cash out ni. We already know a ti mọ̀ pé irú ọjọ́ ni máa wáyé. A ti mọ̀ pé irú ọjọ́ ni máa wáyé. Ibi yìí náà a ṣá máa ń lo àkáǹtì tó jẹ́ pé àkáǹtì ọ̀hún kò ń ṣe àkáǹtì wá ń bí báyìí. Ẹlòmíà ní òun fẹ́ kí wọ́n rí orúkọ òun tàbí pé kíní kọ́ bá òun transfer ẹ̀. Àwọn tó bá ṣe nínú àwọn tó ń fún wọn lówó yẹn máa try máa pé kí wọ́n gbọ́. Tẹ́ni ẹ bá dúpẹ́ tí yóò bá dé dúpẹ́ it's okay wọ́n ti ṣorí wọn fọ́lọ́run. Kò sí tó padà wá rí kó sọ wípé owó tó ní lẹ́gbàá bá mi gbà rí o ó yan gẹ́hún mo ti rẹ́ǹtà gbowó fún mi báyìí rí tó ní pé kí n gbowó káàdì ok ó dà pé obìnrin kan tí a bá gbowó tó fẹ́ kan yàrá kan tó fẹ́ kan yàrá tá a fún lówó páànù tó àti igi tó gbowó yẹn tó ní pé kí n yọ kankan bẹ̀. Mo ní no ìwọ ló fún mama gbogbo yẹn mi ò ní ìdí gbogbo kí bẹ́ẹ̀. Àwọn kan lè wà tó kọ́ máa ní ká máa wọ làkáǹtì wọn omin àbílẹ̀ bá ń fa àkáǹtì wọn àpíùn ní ẹ̀ síbẹ̀. But wọ́n sì gbogbo tó ṣe yìí mú tó ṣiṣẹ́ yìí kò mí rò póṣìpóṣù mẹ́jọ. Gbogbo tó yìí tá yìí ń sọ yìí ṣóṣìpóṣù mẹ́jọ àbóṣù méjì ṣóṣìpóṣù mẹ́fà gan tẹ́tí padà gbé wá. Àpò ẹ ló pè ẹ́ kì í ṣe kò ń ṣe ìpè kankan ló pè ẹ́ àpò ló pè ẹ́. Tọ́ba wa ń sọ pé wọ́n sọ̀rọ̀ tọ́ba ń ṣe analysis lórí kí ni wọ́n ń bú pásítọ̀ tó gbọ́ bóyá oníṣàngó wà náà tó sanwó síbẹ̀ ọlọ́yà wà náà tó sanwó fún mànì yìí oní Ọbàtálá wà náà tó sanwó fún mànì àwa máa sọ̀rọ̀ ẹ wá sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ má jẹ́ kí ṣọ̀pọ̀nà yọ ojú yín o. Elébi ní 20k wá ní irú ẹ wá ní ẹnu wá ń gbẹnu sókè ó ń sọ̀rọ̀ sí Àgbàlá Gabriel ó wá ń sọ̀rọ̀ sí Àgbàlá Gabriel irú ẹ 20k ó tẹ̀wó olówó rí 20k. My responsibility is not to accountability, okay? My responsibility is to ensure that ìṣòro rẹ ó bíá, and that is exactly what the Lord used me to do in your life. Inú ilé tẹ́ wà yẹn, oore ọ̀fẹ́ Ọlọ́run, oore ọ̀fẹ́ mi àtàwọn tó fẹ́ mi ló jẹ́ kẹ́ wà níbi tẹ́ wà yẹn. Are you getting me right? Are you getting me right? So, the account number. Oore ọ̀fẹ́ àwọn tó fẹ́ ẹ kọ́ máa yẹn gbogbo tó gbọ́ ń pa kí wọ́n ṣe gba ọmọ ẹ̀ kó o jẹ́ kó rí ẹ pé bọ́ ṣe ń fowó sínú àkáǹtì lọ́níwọ̀ náà mú nǹkan kan anumọ́ ẹ̀ ònúlẹ̀ torí mo rí bó ṣe ń brag idiot fellow. O ná accountability tó máa ṣe fún ọ̀rọ̀ owó tí wọ́n dá jáde lórí péjì ẹ wá ṣàkáǹtì ẹ àdẹ̀fẹ́ gbọ́ wípé ẹnìkan torí o gbé àkáǹtì ẹnìkan kan wípé o fẹ́ lò nípa ẹnìkan kan tún wípé o gbowó fẹ́ lò míì. Yes o fẹ́ fi spite ẹ pé kí wọ́n lè di pé kí ni
kó lè di wípé àwọn èèyàn máa yọjú sọ́dọ̀ òun. Ìkanṣo tó o ṣe lè ò ṣe yanjú yìí, ẹyọ kanṣo tó o ṣe lè ò yọjú yìí, ẹyọ kanṣo tó o ṣe. Gbogbo yín ẹ̀yin pásítọ̀ náà wàá fẹ́ sọra yín di oníkìíní àpàpàǹdodo lórí kan ni, ẹ̀yin oníṣàrítì àpàpàǹdodo. àwọn ò torí pẹ̀lú báyìí sọ pé kíní tó torí ẹ̀ ní ṣàrítì lọ́dọ̀ wa ń bí. A dẹ̀ ń tan láìfù fún yàn àti rẹ̀ ń tà tán kíní fún tó yẹ pé gbogbo tó náà dá fún lórí kan ní kò ì tí tó, ó tún sì ń lọ síbòmí a sì ń rí ẹlòmíì lórí kan ní torí ẹ̀ sọ pé àkáwá sọ ń bí. A ti ṣe ìta agbára wa ká nìyẹn. Òun tóun yàn láyò níwẹ́ kóun máa tọrọ kiri, ó ń pè é ní bọ̀ kò lè dúró wájú wa kó sọ nǹkan kan wípé kíní kan. Ìwọ gbéyàn kan wá, òun ló di ibi tá a dé yìí torí 20,000. Ìpè àpòmí ló kàn. Ìkà ni ẹ o. Tí rùmánì bá wá bínú tó ń rántí irú iṣẹ́ tó ti ń ṣe láti ilẹ̀ tó wá ká ẹ mọ́lé, wọn ló fi ibi ṣó lóore. Ẹ wo bó ṣe ń bá sọ̀rọ̀, òun oppress ẹ̀ lórí owó ẹ̀, òun oppress man yẹn lórí owó ẹ̀. And you Mr. Tọ́pẹ́, ẹ̀yin náà ẹ wá kan ṣe o. Fóònù yín tó wà lọ́wọ́ yín tẹ̀ fi ń ṣe kíníkiri yẹn, tó bá yẹ pé TikTok lẹ́yìn náà máa fi ṣí, tẹ́ máa ṣe ìwàásù Ọlọ́run, àwọn tó bá yẹ pé bí wọ́n máa fún yín ní nǹkan wọ́n lè máa fún yín gift ńbẹ̀. Tọ́ bá ti ṣí kíní báǹkì yẹn fún yín, pé kẹ́yìn ṣe máa gbé kíní wọn wá, ẹ máa yín náà máa ṣe bíi pé kíní ẹ jẹ́ kó rí ìtẹ̀yìn náà pé o àgbàlagbà níyìn o, àgbàlagbà níyìn o, ẹ má jẹ́ kí kíní máa repeat ara ẹ o, ẹ má jẹ́ kí kíní máa repeat ara. Àrí ìta àrẹ eléyìí àwọn rí pé ẹni yìí ó kó owó yín jẹ ni, eléyìí kó owó yín jẹ ni. Bí ò múlẹ̀, òun náà mọ̀ pé òun tó ti kúrò lára òun ti ju 20,000 lọ, because kò sẹ́ni tó fẹ́ gbé one sin tó fẹ́ gba 20,000. In fact àwọn tó bá yẹ pé wọ́n wà ní kọ̀rọ̀ tí wọ́n rí mátà yín, àwọn gan-an máa wò kó lè ní eléyìí mẹ́. Ó ní mátà kan tí tá a yanjú lánàá tí ò dẹ̀ déta, tá a fẹ́ bá wọn dá sí aṣèyàn ó pé bí akátẹ̀ gbé wá ta tẹ́lẹ̀ ni, kò dẹ̀ déta. Ṣùgbọ́n ẹ pa gbóyìn mi ká pè ẹ́, òun ní ẹ̀rín kọ́ máa pè ẹ́ mọ́ lórí kíní, ẹ jẹ́ ká ṣẹ̀ṣì máa gbọ́dọ̀ náà because ọ̀rọ̀ ẹ̀rùn létí. Even funny enough to you, the account number do you think is only I'm only running. So sister kini mo rí pé ìbéèrè question pé bá ló ṣe mọ̀ pé ó ju 20,000 lọ, ẹ gbọ́ voice note lẹ́ẹ̀kan sí náà. Sir, I called you now. He said he doesn't have my number again. He said if anybody do anything, he could have told me. He now said one woman. I don't know if you are a woman. He said one woman sent 10,000. He said it will be due. Only I don't know if you are a woman. He said one woman sent 10,000. Kò tí fi 20,000 to me more. Woman. And it's also person. And you never tell me your own. Never tell me anything about yours. So, and he never tell me your own. No. He never tell me about yours. Am I listening to that now? And I told him that you know that somebody just sent this thing to me that I sent 20,000 to you and no one. He said that I told him, you know, somebody just told me I sent 20,000 to you. Well, he now keep quiet, he can't talk. He now keep quiet, he can't talk. Ṣé ó ju 20,000 lọ, àbí kò ju 20,000 lọ? Gẹ́gẹ́ bí Pastor Tọ́pẹ́ ṣe analyse ẹ̀ ní o. Sister Princess, ṣé ó ju 20,000 lọ, àbí kò ju 20,000 lọ? Ní voice note tẹ gbọ́n yẹn ní o. Bó dẹ̀ ṣe analyse ẹ̀, so òun sọ pé ó ju bẹ́ẹ̀ lọ. No, pastor ẹ̀ náà ló sọ fún un. Bóyá ìgbọ́ kí ni ẹ̀ dáadáa ni ẹ tuntun gbọ́. Ó lóun pè é. Ìpè ṣé kò sí nǹkan kan wá sọ pé òun ò tẹ̀ ní nọ́mbà ẹ̀ mọ́. Ìpè woman kan send 10,000. Ní àwọn kankan tún send owó kan. Òun ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ́wọ́ ẹ̀ pé ẹnìkan máa lóun tún send 20,000. Ó ní pé wá dákẹ́ lọ.
bóyá ká tó play kẹ́ tún gbọ́ dáadáa mo rí pé ó dàbí pé bóyá kẹ́ tó dé níná but ẹ jẹ́ kí n tún sáré play fún yín. I just told you that don't let me just bring out your this thing. So ẹ jẹ́ ká tún gbọ́ ẹ listen dáadáa o. Sir, I call you now. He said he doesn't have my number again. He said. Tọ́pẹ́ ló sọ̀rọ̀ pásítọ̀ Tọ́pẹ́ ló sọ̀rọ̀ ó lóun kọ́ lu bàbá ìpè mí ló kàn ó ní òun ò ní nọ́mbà òun mọ́. Anybody do anything he could have told me. He now said one woman. I don't know if you are a woman. He said one woman sent 10,000. He said we'll be doing it every month. And so blessing. And he never tell me your own, never tell me anything about yours. So I now told him that you know that somebody just sent this thing to me that I sent 20,000 to you and no mama. He now keep quiet, he can't talk. I just told you that don't let me just bring out your this thing. Pẹ̀lú yẹn sísítà mi ó yẹ kó ti yé yín pé pásítọ̀ Tọ́pẹ́ ń sọ pé owó tó wà lọ́wọ́ èjù 20,000 lọ pẹ̀lú nǹkan tẹ́ ẹ gbọ́ yẹn o náà bàbá ìpè mí ló kàn àti ìgbọ́tẹ́ ẹnu ẹ̀ gbéyà owó yẹn ju 20,000 lọ pẹ̀ bàbá ìpè mí ló kàn ní 20,000 ló dúró lé lórí so ó wá lè jẹ́ pé pásítọ̀ Tọ́pẹ́ wá ń kúrọ́ ní o but voice note tó send òun ni mo play yẹn pé òun béèrè lọ́wọ́ ẹ̀ ó ní àmì ìmà ní nọ́mbà ẹ̀ mọ̀ ìyá kan send 10,000 àtàwọn kankan ìyá yẹn ló máa send ẹ̀ ṣe every month èmi jẹ́jẹ́ wá béèrè pé 20,000 tẹ́nìkan tún send nìkan olówó ẹ̀ kọ́kọ́ dákẹ́ lọ so pásítọ̀ sì ń bílíwì pásítọ̀ Tọ́pẹ́ òun sì ń bílíwì pé ó ti ń gba lẹ́yìn owó tó send sóun lákọ̀ọ́kọ́ ó ti ń gba àwọn owó kọ̀ọ̀kan náà tí ò jẹ́ kóun mọ̀ ṣe understand. Yes. Ó wá jẹ́ òótọ́ ó wá jẹ́ ẹ̀rọ ìyẹn kù sí wọn lọ́wọ́ èmi ò fìdí yẹn múlẹ̀ bọ̀dún tí pastor believe yẹn pé. kò lè print statement of account because kò ìwù kankan déwájú ọlọ́pàá show ẹ̀ tó sọ wípé àkáǹtì yóò Mr. Tọ́pẹ́ ló wà fún for now tó bá ti ṣe show wọn tán tó wọn ti kúrò ńbẹ̀ òun àtúwò announce òun àwa fi wọn ọ̀yàn lórí kinní now ó wá ń sọ wípé ṣé Mr. Tọ́pẹ́ nìkan rò pé òun nìkan lòun ní àkáǹtì yẹn lówó wọbẹ̀ fún tó fi lè sọ bẹ́ẹ̀ yẹn owó tó wọbẹ̀ ju ohun tó sọ lọ ordinary statement yẹn lásán owó tó wọ ibẹ̀ ó ju iye tó kó fún Tọ́pẹ́ lọ Mr. Tọ́pẹ́ lọ Mr. Tọ́pẹ́ tẹ̀dẹ̀ ń wò yìí bí ẹ mọ̀ pé àwọn kan wọ ilé tí ewúro ni wọ́n etí wọn máa ń nà ni bó ṣe ń rí i pé wọ́n ń sẹ́ǹdì àwọn èèyàn ń sẹ́ǹdì kínní lórí Facebook ńjọ́ yẹn ló ń kọ́lẹ̀ àwọn tí ò mọ̀ ló pè fún yẹn pé ṣé nǹkan kan ò wọlé lórí láìfù yẹn ó ń kọ wọn òun ló jẹ́ kó wá bẹ́ẹ̀ pàgbó yìí mi ká lórí láìfù ó ti kọ péèjì wọn lẹ̀ ló fi wá bá wọn lẹ́yìn tó fi wá mẹ́sẹ̀jì wọn. agbárí ìgbà tó sì ń ṣiṣẹ́ kinní yẹn ó máa wà lórí ẹ̀ náà. ọpọlọ tó wà lórí Mr. Tọ́pẹ́ nígbà tó sì fi máa ń rọ̀bù yẹn àfi bú wọn o gbogbo sense tó fi ń get information gbogbo bá ṣe fẹ́ lọ ó sì wà lórí ẹ̀ òun ló jẹ́ kó máa lọ get in touch pẹ̀lú gbogbo àwọn tó ń send owó òun ló jẹ́ kó wá bẹ́ẹ̀ pàgbó yín mi ká òun ló jẹ́ kọ́rọ̀ yìí jáde hello òun ló jẹ́ kó wá bẹ́ẹ̀ pàgbó yín mi ká kọ́rọ̀ yìí jáde nígbà yẹn gan ó dà pé Madam Olúṣọlá náà ó dà pé àwọn náà fún un lówó gbogbo nǹkan yẹn gbogbo àwọn tó dáwó owó yẹn ju owó tó máa kó fún un máa yín lọ lóòótọ́ because a calculate ẹ̀ ní rough kìíní ń jọ yẹn kò ń ṣòwò kékeré imagine that's why he didn't want to put Tọ́pẹ́ account out there first place bẹ́ẹ̀ ni torí ó fẹ́ dàrú mọ́ lójú ìyẹn tó fẹ́ dàrú mọ́ lójú kẹ̀ ó wise iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ kó tó bọ́ sínú ọ̀dọ̀ Ọlọ́run tó bọ́ sí Ọlọ́run tó pè gẹ́gẹ́ bí kinní iṣẹ́ ó ti wà nú ayé ó ti go far ẹni tó yẹ pé ó ròyìn bó ṣe máa operate ó ròyìn bó ṣe máa ń ṣe kinní so bákan ló ṣe ń get information bákan ló ṣe ń operate so irú ọpọlọ tí ìpè àpò mi lókàn yìí ṣẹ̀ṣẹ̀ ń lò yìí ó mà dàbí pé ìsàlẹ̀ bàtà ẹ̀ ló wà ní ó kàn lè gentle ń pé kó ń kàmù sí ń tó wà lọ́kàn ẹ̀ ó lè nágbára ẹ wá imagine tó bá wá irú àwọn èèyàn báyìí tó bá tọ́ wọn débi kan tí ò yẹ kó ṣe kinní irú wọn ló máa ń ṣe nǹkan tí ò dáa fún yàn tó bá yẹ kó máa padà dájú
owó tó ṣì wà lọ́wọ́ ẹ̀jú 20,000 lọ ẹ jẹ́ ká continue pẹ̀lú bàbá ìpè mi lókàn vn tó send sí Pastor Tọ́pẹ́. Running the account number, the OP account. Do you think I'm only running it because of you? funny of you. Do you think I'm running it only because of you? No. Yes, Sister Tọ́pẹ́ ó ní ẹni ẹ sọ pé o máa fún ní 10,000 lóṣooṣù bóyá rẹ níbi tí ó lè dé ìlú ìrẹ́pórí ti oṣù tó kọjá gbà òbí ìrẹ́pórí ó ti rí tòṣù yìí gbà and beside mi ò mọ woman ọ̀hún bẹ́ẹ̀ bí Pastor Tọ́pẹ́ ṣe sọ ní pé woman wa promise ẹ pé a máa fún òun ní 10,000 lóṣooṣù. Oh, I have a lot of my programs, okay, even not on Facebook. Welcome on board. So Facebook, mo kò máa ń wá sórí Facebook yẹn láti kọ, láti bá àwọn èèyàn sọ̀rọ̀ ni. You understand? I have my private platform. I hope you get me right. So please, you see, ẹni ẹ ti gba Kristi sáyé yín. This is where I'm going to hand my voice to you. Ẹni ẹ ti gba Kristi sáyé yín. Ẹni ẹ ti jọ̀wọ́ ayé yín fún Ọlọ́run. Ẹni ẹ ti kúrò nínú àwọn ìwà búburú. Ṣùgbọ́n Bíbélì sọ gbólóhùn kan ó ní bọ́ ògbólógbó ọkùnrin yẹn sílẹ̀ kí o gbé ìhámọ́ra Ọlọ́run kó o gbé wọ̀. Ẹ tí bọ́ ògbólógbó ẹ mọ Kristi ṣùgbọ́n ẹ tí bọ́ ògbólógbó ọkùnrin ara yín sílẹ̀. Ẹ tí gbé ìhámọ́ra Ọlọ́run kẹ́ gbé wọ̀. Okay? Ìtàn ń pè ní ìránṣẹ́ Ọlọ́run tẹ́yìn náà sọ pé ẹ̀yin jẹ́ yẹn pé ẹ̀yin náà ti wà ní àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ohun tó deep gan òun náà pè ní ìránṣẹ́ Ọlọ́run. Okay? Ohun tó lè accommodate ohun tí wọ́n lè gún ní abẹ́rẹ́ kó tún máa rẹ́rìn òun náà pè ní ìránṣẹ́ Ọlọ́run. Okay? So please, you need to work on yourself on that. My own thing is this. This is what you are subjected to do. Gbogbo èmi ni kẹ́ máa ṣì kínní ṣe bẹ́ẹ̀ gbogbo yín náà ni wọn ò lè fún lẹ́yìn kọ́ pọ́nlá kẹ́ má pọ́nlá. Ohun tí ẹni yìí ń bá ẹ fà ọ̀tọ̀ ohun tó ń píríṣì ọ̀tọ̀ owó ló jọ wà láàrin yín ohun tó dẹ̀ jọ wà láàrin yín ohun tó ń kọ̀ǹtró ẹ̀ kò ń ṣọdọ̀ Ọlọ́run ló wà ẹ ló owó tó jọ wà láàrin yín ohun tó ń kọ̀ǹtró ẹ̀ kò ń ṣọdọ̀ Ọlọ́run ló wà àwọn pásítọ̀ tó tiẹ̀ yẹ kó ju titi yín gan lọ tá a bá máa gbọ́ bọ́ ṣe máa jọ ṣe kíní ṣọ́ọ̀ṣì wọn tó ṣe fẹ́ máa rí owó ṣèbí kan ló lọ ṣe sí fátìrì tó náà ń gba NAFDAC miracle water ohun tó ti jẹ́ pé égo yẹn owó yẹn èṣù lọ́dọ̀ ẹ̀ ló wà owó àníkọ́ máa gún kẹ́ṣẹ́ tó jẹ́ pé ọ̀nà ìwọ̀sí ló fẹ́ fi mú owó lórí ẹ̀ kò ń ṣe pé Pastor Tọ́pẹ́ 20,000 yìí èmi náà ti mú sápò kó mọ̀ wípé ó ti kúrò lọ́kàn òun because ó ń rí ẹni ìrí ẹni tó rẹ́ òun jẹ so kò ní wá fẹ́ fọkàn sí wípé iye kan ló wọlé mọ́ ó lè máa fọkàn sí wípé bí i 1 million ló ti wọlé because ó ṣàkáǹtì fún ṣé kò ní ìdí àkáǹtì látọwọ́ ẹ̀ ni ó ní ìdí àkáǹtì èyí àkáǹtì ó ṣàkáǹtì fún tọkùn ẹ̀ máa fi mọ́ ó ṣe fún ó wá ń pò gùrùgùrù lójú kan ẹ̀yin pípù yìí ó nágbára. You have no any single right whatsoever to ask for anything. Okay? You have no single right to ask for anything. Okay? Even you are talking about Agbala Gabriel, ó send 100,000 sí yín, kíní kan kì í ṣe owó mi lọ́wọ́ rẹ̀. All that kò sí nǹkan tí gbogbo ayé ò mọ̀ nípa yẹn. But what I feel, let me say what I felt is the fact that you are sleeping outside. And gẹ́gẹ́ bí Kristẹni, èèyàn gbọ́dọ̀ ẹ̀ kó fojú fò. The next thing is ọmọ òsì lọ́wọ́ yín mọ́, ó ti wà nílé àwọn kí náà ń porúkọ wọn, àwọn kí náà motherless. Or whatsoever, ó ti wà ńbẹ̀ yẹn tí ò bójúmọ́ láì ṣe pé ẹ kú láì ṣe pé ẹ sọnù pé ọmọ yẹn tó bá tọ́ máa mọ̀ pé ẹ ní ibi tẹ̀ ń gbé ẹni wọ́n máa fún yín lọ́mọ yẹn àwọn nǹkan tó prompt tí ìrànlọ́wọ́ fi jáde nìyẹn. Wáyé tó wá fi ń sọ pé torí pláfọ́ọ̀mù ẹ àwọn èèyàn ẹ kan ló fún un lówó ṣáwà jọ àwọn èèyàn ẹni ṣé ìpàgbọ́ yìí ká jọ àwọn èèyàn ẹni
ọ̀rọ̀ tó gbọ́ lórí platform yẹn lọ́ fi fún lówó ní pé máàní yìí àwọn ọmọ ẹ̀ wà níbì kan máàní yìí tó bá fi lè gbalé á lọ gba àwọn ọmọ ẹ̀ wá ṣé o ti rí pé o tún fẹnu ra ẹ o ti fi sòótọ́ so why ó ti ṣe tán ni ẹ lọ́wọ́ ó wà nínú bẹ̀rẹ̀ wà ní so why tó wá fi mú ọ̀rọ̀ òun mú lọ síwájú òun lọ sẹ́yìn òun mú ọ̀rọ̀ lọ síwájú òun mú lọ sẹ́yìn ẹ máa gbọ́dọ̀ bákan náà ẹni ẹ tí ò bójúmọ́ láì ṣe pé ẹ kú láì ṣe pé ẹ sọnù pé ọmọ ẹ tó bá mọ̀ pé ẹ ní ibi tẹ́ ń gbé ẹni wọ́n máa fún yín lọ́mọ yẹn àwọn nǹkan tó prompt tí ìrànlọ́wọ́ fi jáde nìyẹn bákan náà ẹni ẹ ń po ẹ̀jẹ̀ formate blood. now láti lè sí ìlẹ́nu yín kẹ́ máa sọ kankan lórí pé wọn ò ẹnìkan ló yẹ kó gbalé fún yín ṣiṣẹ́ sáfìsì and thank God that I achieved that wípé yes ránrọ̀ Àgbàlá Gabriel sẹ́nu mọ́ bí kọ́ nítorí ìfẹ́ rán sẹ́nu nípa Àgbàlá Gabriel àwọn náà ṣáà ti kí ni ọlọ́run ṣáà ti ṣe fún yín Mr. Tọ́pẹ́ ẹ lọ gbé jẹ́ forí kẹ́ lọ fara yín balẹ̀ kẹ́tìgbọ́ ẹ lọ gbé jẹ́ kẹ́ fara yín balẹ̀ yes you have 50,000 naira tí mo ní kẹ́ keep láti lè fi ọrọ̀nù POS where is that 50,000 naira you are the one to account to me nobody is subjected to you you are the one that is subjected to answer me are you getting me if you don't get it right I will tell you the right thing so you are the one that is subjected to answer me Mr. Tope so please for God's sake 50,000 àti mo ní kẹ́ reserve fún POS operation where is. answer Princess Florence pẹ̀lú ẹni Bùkọ́lá Ìpèbí ló kàn kówó fún Tọ́pẹ́ Ìkòròdú ṣé kò ní sọ bó ṣe náwó àbírú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu kò ní right àti explain bó ṣe náwó fún Ìpèbí ló kàn nǹkan sọ ní pé a fẹ́ gbowó fún pásítọ̀ Tọ́pẹ́ ẹ bá wa dáwó ká fi ràn lọ́wọ́ owó tó bá dá fún pásítọ̀ Tọ́pẹ́ ẹlẹ́gẹ́ Tọ́pẹ́ náà bó ṣe fẹ́ o ibi tí most ti ń ṣe mistake nìyẹn o èèyàn tẹ́ bá sọ pé ẹ pèèyàn ibi pé ẹ bá ń gbowó ìbàdàn bá ti gbowó tán ẹ tí wọ́n fẹ́ máa control ẹ lọ fi ra swíìtì lọ fi ra búrẹ́dì lọ fi ra kínní. nǹkan tó ń ba ilé èèyàn ń ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti báyàn gbowó tán owó tá a bẹ́ẹ̀ parí o 1 million ni 1 million èrè o gbà báyìí ẹ wá lè àdírẹ́sì ẹ pé 1 million tá a kó fún èyí o tó bá jẹ́ pé o gbọ́ o lọ fi ṣe POS o lọ fi ṣe business o àbí lọ fi kọ́lé o lọ fi gbalé o ẹ lè àdírẹ́sì ẹ kó ṣe máa ná owó tán dá fún kò kàn yín o kò kàn yín ẹni tó máa tó ní àti explain fún wa òun náà ní Ìpèbí ló kàn owó tẹ́ ẹ dá fún pásítọ̀ Tọ́pẹ́ 20 million ní o nínú 20 million yẹn mo bá gbalé ìyẹn tó bá jẹ́ pé ó bá gbalé o mo bá gbalé 1 kọ́bọ̀ mo ra mọ́tò 2 kọ́bọ̀ fún mo ra búrẹ́dì 1 kọ́bọ̀ fún exchange tó kù òun rèé ẹ wo lánàá àbíjẹta mo ríre aníkó lọ sí ọ̀dọ̀ àwọn ìyá ìbejì ó fún ọ lówó káwá lọ dúró síbẹ̀ káwá sọ pé owó tá a kó fún yín báwo lẹ ṣe ná ó yẹ kẹ́ jẹ búrẹ́dì ń bẹ̀ náà ó yẹ kẹ́ gba POS ń bẹ̀ kò kàn wá mọ́ bẹ́ẹ̀ni kí mo sọ fún kò kàn wá mọ́ wọ́n ti kó fún wa wá ti yán kọ̀ọ̀kan nìyẹn bọ́n ṣe wá náwó yẹn kò wá kò sí tó kàn mí. ìbá àwọn kan gbé gbogbo owó kan lọ dà sódò ìbá àwọn kan mú gbogbo owó kan lọ fi ralẹ̀ wọ́n ti dáwó àwọn tó ti dáwó wọ́n ti rí pé a ti kówó fún wọn wọ́n ṣe fẹ́ wá ná ó kù sí wọn lọ́wọ́ ibi tí Ìpèbí ló kàn ti ṣe mistake nìyẹn ẹ má ṣẹ́rí ẹ bá ti ó dàbí pé kéèyàn dáwó kan fún mi sìn kò ní owó tí mo fún ẹ yìí o pàgbó yìí mi ká báyìí ni kò ṣe ná báyìí ni kò ṣe ná màá ní kó gbowó ẹ padà èmi ò rí pé nìkan ti fún mi lówó rí lórí Facebook tó wá sọ fún mi pé owó tí mo fún ẹ yìí o báyìí ni kò ṣe ná pàgbó yìí mi ká nítorí kí ni wọ́n rí pé mo sound bóyá wọ́n dẹ̀ rí pé kì í ṣe pé bóyá mò ń bẹ̀bẹ̀ fún owó bóyá ti wá rí wípé Àgbàlá pásítọ̀ Tọ́pẹ́ ó dàbí pé ó ń bẹ̀bẹ̀ fún owó lẹ́sẹ̀ wò pé ká kúkú jókòó lórí gbogbo ẹ̀ mo gbọ́dọ̀ ṣàlàyé fún wa ibi tí Àgbàlá Gabriel náà ti ṣe mistake pẹ̀lú mi ìdí nìyẹn. ẹ bá ti fẹ́ ṣoore fún yàn ẹ kó owó tó bá dá ẹ kó ní lọ́wọ́
tẹ bá dẹ̀ fẹ́ bá assist ẹ bá kọ́lé òkè mo ti bẹ́ẹ̀ kọ́lé o owó tó kù ní owó ẹ̀ rèé o gbogbo ẹ̀ rèé o bí mo ṣe náà rèé o gbowó ẹ bye bye kẹfọ onítọ̀hún lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wàhálà tẹ́ ẹ bá nídìí pé ẹ fẹ́ wàhálà ẹ ó lè ní nígbà tó wá bá yín pé kẹ gbowó fóun ni. nígbà bá ti gbowó fún tẹ́ ẹ kọ́lé lọ́wọ́ ó ti di dandan ó ti di tiẹ̀ nìyẹn èwo ló lè ń bẹ̀ ṣó wá jàre ló lè ní. ṣé nígbà ó dàbí pé ká máa sọ pé mú ìdínà ó lè ní tóun ló wá bá yín ni ṣó ní kẹ́ dáwó fóun ni ẹ̀yin lẹ bí dandan ọ̀dọ́ fẹ́ dáwó fún yes pásọ Tọ́pẹ́ ńgbà kan lóhun òun criminal òun kò fi bò òun dẹ̀ ti gba òun náà lẹ ṣe níbẹ̀ wọ́n ní prisoner of course prisoner oríṣiríṣi àmọ́ pàtó wá sọ́dọ̀ bàbá ìpè mí lókàn kò ní kẹ́ ẹ dáwó fún mi o ó wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú òun àti Àgbàlá Gabriel ni gbogbo wa dẹ̀ rí kán tó di pé wọ́n láwọn fẹ́ dáwó fún un nígbà tẹ́ wá dáwó owó fún ìyàn tó tẹ́ tún ní dandan báyìí ni kò ṣe lọ ibi tẹ́mi ti rí pé ti ń jẹ̀bi díẹ̀ nìyẹn o ká ní pé 500,000 náà dá fún ni kí bàbá ìpè mí lókàn tó sọ pé mú ẹ pásítọ̀ Tọ́pẹ́ owó tó dá fún ẹ 500,000 ní o gbà bye bye má dọ́dọ̀ mi mọ́. lẹ́yìn tẹ́mi ṣe yìí sìn bẹ́ẹ̀ni kan bá dáwó fún kí n kó gbogbo ẹ̀ kí n kó lè lọ́wọ́ ni bó bá ṣe wá ná wàhálà tí ẹ ní ibi tẹ́mi rí pé ti ṣe mistake nìyẹn ìyẹn pásítọ̀ ìpè mí lókàn tí mo dẹ̀ fọgbọ́n answer Princess Florence o ò lè dá owó fún yàn kò ní báyìí ni kò ṣe iná lágbàlagbà lẹ́ni tí kì í ṣe 50 àbọ̀ 50 pàápàá máa di ẹni tẹ́ wò ní pásítọ̀ Tọ́pẹ́ yìí àbọ̀ 50 lẹ́ni tẹ́ wò ní pásítọ̀ Tọ́pẹ́ yìí o ó wá dàbí wọ́n ṣe náwó bàbá 40 mú ìdí ká nítorí pé wọ́n ṣoore fún ẹ̀wọ̀n torí náà wọ́n gbọ́dọ̀ ná lẹ́gba ṣẹ́ni ẹ jẹ́ kí ẹ̀ máa sọ àwọn nǹkan kọ̀ọ̀kan kò sí tó kàn wá kan owó tó dá fún pásítọ̀ Tọ́pẹ́ tó bá jẹ́ pé ìpè mí ló kàn fẹ́ ṣe ó fẹ́ yán kọ̀ọ̀kan àmọ́ tó bá ti mú ẹ tó ti ń kojú bọ owó tó ń dá fún ẹni tó fẹ́ assist ó ti ní wàhálà ìwọ kan ti ń fún wàhálà sí rẹ lọ́rùn already kò sí bẹ́ẹ̀ ṣe níjà gbogbo ẹni tó bá ń gbowó fún yàn là ń fọgbọ́n bó bá sọ̀rọ̀ yìí kò sí bẹ́ẹ̀ ṣe níjà tó bá ti ń gbowó fún yàn tó dẹ̀ tún jẹ́ pé wọn náà ló ń di tẹ́tì bó ṣe fẹ́ ná owó ẹ máa jà ẹgbọ́n bẹ̀rẹ̀ sí ó lóun jẹun nínú ẹ̀ ìwọ bá sọ ìpè mí lókàn dẹ̀dẹ́kẹ̀ ó fẹ́ kó yọ owó bẹ̀ kó fi jẹun tí wọ́n á jà ní wọ̀n níjà ó lóun gba débẹ̀ ìwọ bá sọ̀sẹ́ pé débẹ̀ ló gbọ́dọ̀ gbà ó ti di dandan wọ́n á jà nítorí ló ṣe dákẹ́ ẹ̀kọ́ owó fún tó bá wá náà tán kò tún lè wá bá yín mẹ́gbẹ́ ẹjọ́ sá ẹ̀jẹ̀ tó yẹ̀bù ní gbowó mi mo ti ná ti bí tán ó lè lọ sọ́dọ̀ ẹlòmíì ìwọ ti yán kọ̀ọ̀kan nìyẹn mistake tó ṣe nìyẹn ẹ jẹ́ ká báyàn sọ òótọ́ ọ̀rọ̀ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ ẹ ti gbọ́ kí n gbowó fún yàn rí kí wá sọ wípé ẹ dandan báyìí ni kò ṣe lọ go for me ìyá àbèjì gan tẹ́ ẹ gbà fún mi gbogbo ẹ̀ mò ń ṣàlàyé fún yín ní kọ̀ọ̀kan owó wọn tó kù wá sí wo bá ṣe máa lọ kí ìyá yẹn jáde kúrò ní ìṣẹ́lẹ̀ la máa pè ní ká kó gbogbo owó tó kù ká kó lé lọ́wọ́ ká tẹ̀ gbàgbé ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi o ká tẹ̀ gbàgbé ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi gbọ̀ǹkà wá sọ pé ìyá àbẹjọ dandan owó tá a kó fún ẹ yìí báyìí ló gbọ́dọ̀ lọ báyìí ló gbọ́dọ̀ lọ ẹ lọ gba lébẹ̀ á lè àbẹ́ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bíi pé nǹkan táwa rò ok ẹ jẹ́ ká fún lé àdírẹ́sì báyìí kì í ṣe dandan pé gbogbo àdírẹ́sì tó bá fún yàn náà ló gbọ́dọ̀ gbà lágbàlagbà ibi tí ìpè mí lókàn ti ń ṣe mistake nìyẹn tó bá wá jẹ́ pé ìpè mí lókàn ló kọwọ́ bàpò lápò ara ẹ̀ tí kì í ṣe pé wọ́n dáwó fún pásítọ̀ Tọ́pẹ́ owó tí mo fẹ́ fún ẹ yìí ó lọ fi gba POS o nígbà ó bá fún tán gan gba POS kò gba POS ìwọ ń jẹ́ kó máa lọ kí mo ìwọ jẹ́ kó máa lọ kò tún ní padà wá lọ́jọ́ kejì kó wá bá pé ẹjọ́ sà owó POS tẹ fún mi ẹ mo ti ná tán mistake tó ṣe nìyẹn o advice lásán ní ìbá ti advice pásítọ̀ Tọ́pẹ́ bẹ́ẹ̀ kó wá máa ṣe pé compulsory dandan o gbọ́dọ̀ ní 50,000 lọ́wọ́ o gbọ́dọ̀ ní kinní kan lọ́wọ́ o gbọ́dọ̀ ṣe kinní kan kò sí tó kan ẹ jẹ́ ká understand yẹn kò ní ka comment kò ní wo owó tán fóun
so tó bá fẹ́ dáwó fẹ́yìn ní sílẹ̀ ní bèrè bí wọ́n ṣe dá ìyẹn náà ń pè ní accountability. Ó gbọ́dọ̀ ka comment kó wọ ẹni tó fẹ́ dáwó fóun náà bí ó fẹ́ wá dúpẹ́ ni a ò mọ̀ sójú ọ̀tẹ̀ kì í ṣe kinní anyway. Where is that 50,000 naira? Or maybe have you started operating the POS machine? That is what I want to hear. You can't be telling me that if we are not giving you money to feed jẹun. Do you understand? We are not giving you any money to feed jẹun. Nígbà tó fẹ́ dá owó fún ibi tí pásítọ̀ ìpèmílọ́kàn ti ṣe mistake ni ẹlẹ́fẹ́ fi ràn lọ́wọ́ ni ṣé kò ní jẹun bó bá ṣe wà lọ́wọ́ yàn lè ṣe gbìyànjú ṣe máa nà tó bá tẹ̀ ti fẹ́ kó ṣe mistake wọ́n gbọ́dọ̀ lò bá ti lọ ra POS nǹkan kan fún pé ó yá gba POS ẹ tówó bá wà lọ́wọ́ yàn èèyàn onímọ̀gbà tó máa nà ẹni bí 100,000 dání tẹ́bí wá ń pa àwa ní kó má yọ 1,000 2,000 bẹ́ẹ̀ kó fi jẹun kò ṣeé ṣe tó lè mọ̀ pé 10,000 yìí tèmi ní lóòótọ́ wọ́n ní kí lọ ra POS kí lọ ra gbá kí lọ ra kòkó bá bá ṣàṣùn bẹ́ẹ̀ ebi rèé ebi kí n wọnú kọ́rọ̀ mi wọ́ á jẹun tí ò bá sí 10,000 lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kó lọ mu gàárì àbí kó lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ pé ebi ń pa mí fún mi lóúnjẹ àmọ́ gbowó wà lọ́wọ́ ẹ̀ òun náà wọ́n pé jẹ́ kí n jẹun bẹ́ẹ̀ ibi tí mo sọ pé ẹ ti ṣe mistake ni ẹ bá ti kó wú ẹ̀ fún kó lọ ra nǹkan tó máa rà bó bá dẹ̀nà tán kò ní padà wá bá yín o ẹ má jẹ́ kí a máa ṣe mistake bẹ́ẹ̀ lọ́jọ́ míì nítorí wọ́n fún lágbájá kan lówó dandan báyìí ní kó gbọ́dọ̀ nù owó Àgbàlá Gabriel pẹ̀lú Muyideen ẹ̀mọ́ ìpọ́n ti sọ pé kí Àgbàlá Gabriel náà wọ́n kó wá ṣàkáǹtì owó Muyideen tó ná kó wá ṣe àkáǹtì bó ṣe gbowó fún Muyideen kó wá ṣe àkáǹtì báwo ni Muyideen ilé tó kọ́ èlò ló kọ́ ilẹ̀ tó rà èlò ló rà ṣe àbẹ́ẹ̀mọ́ ìpọ́n tún béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel wọ́n á béèrè lọ́wọ́ ẹ tó bá ti lè kówó olówó fún un tí mo sọ wọ́n á béèrè lọ́wọ́ ẹ tó bá ti lè kówó olówó fún un pé Muyideen mo ti bẹ́ẹ̀ kọ́lé ṣéǹjì tó kù rèé ó yá gbà máa lọ ó wá sí church ó wá sí pásítọ̀ kò kàn mí mọ́ ó lọ fẹ́yàwó kò kàn mí mọ́ àmọ́ tẹ bá ti ṣoore tẹ wá ń dúró sórí igi imú onítọ̀hún àjẹ́ńdọ̀ gidi ẹ máa jà lẹ́sẹ̀ rẹ̀ pé àwọn kan wá ń sẹ́ pé kò mú oore ìsí pé wọn ò mú oore ìwọ tó ṣoore gan ti dúró sí lọ́rùn jù ìwọ tó ṣoore ó ti dúró sí lọ́rùn jù àbí Muyideen tó bọ́lé ẹgbà lẹ́yìn báwo ló dé ṣe fẹ́ mú oore mọ́ lẹ́ni tó ṣí ẹ̀yìn tí táàrí àpá ẹgbà lẹ́yìn ẹ̀ lọ́tún lósì báwo ló dé ṣe fẹ́ mú oore mọ́ ẹ ṣàlàyé àwa kan àwádùúrà ní kò mú oore tó ti fẹ́ gbá sí bẹ́ẹ̀ ní ẹ̀jẹ̀ kò lè mú oore mọ́ ń tí òye púpọ̀ yín ní ẹ̀ pẹ̀lú ẹ̀yìn tẹ́ ẹ sọ pé ẹ̀yin ṣe oore tẹ́ ẹ máa fẹ́ dúró sọ́rùn nítọ̀hún tó bá dáwó fún yàn ẹ jẹ́ kó náwó ẹ̀ bó ṣe fẹ́ náà nígbà tó kì í ṣọmọdé àwọn tá à ń sọ yìí wọ́n ti àbọ̀ 40 wọ́n ń ṣe youth mọ́ ẹ sì dúró sí wọn lọ́rùn pé dandan báyìí nìkan ṣe náwó wọn owó tó dá fún pásítọ̀ Tọ́pẹ́ ẹnìkan dáwó fún mi nǹkan sọ fún ní níṣe tí mo gbọ́rọ̀ ẹ̀ síta ẹnìkan sì fún mi lówó máa kọ́ gbogbo owó tó dá máa kọ́ fún ní bó ṣe wù ní kó ṣe lọ ná owó ẹ̀ kò sí tó kàn mí mọ́ nígbà dẹ̀ tí kò fún ó ti parí nìyẹn kò lè padà wá bá mi kó tún sọ pé ebi dé kò lè padà wá bá mi kó tún sọ pé bákan ṣe lè bá mi jẹ́ tòwó sí wọn òbí rẹ̀ mistake tí wọ́n ti ṣe nìyẹn o ìpè mí lókàn gbogbo garagara tó ń sọ yìí sí ìwọ ló fà fúnra ẹ bẹ́ẹ̀ni ìwọ ló fà fúnra ẹ abẹ́sùn tọ̀rọ̀ la máa kàn ní pé abẹ́sùn tọ̀rọ̀ ọmọ máa bẹ́sùn tọ̀rọ̀ òun la bẹ́ẹ̀ sọ yìí ìwọ ló fà fúnra ẹ ò bá ti kówó ẹ̀ fún kó lọ ọ̀nà bó ṣe wù ú. lálẹ́ jẹ́ tí mo ṣe ṣó yẹn ó wá sórí platform yìí mo rí kò tó kọ́mẹ́ǹtì ni mo rí Bùkọ́lá pè mí lọ́kàn mo rí njọ́ yẹn. advice ti ẹni ò bá kàn fún pé ókè o gẹ́gẹ́ bí mo ṣe rí yo advice tèmi ní rèé o wá jẹ́jẹ́ ká gbọ́ ní online ni pé owó tẹ́ ẹ dá fún Muyideen o a ti kó fún o béèyàn ṣe é ṣe nìyẹn gbogbo pé ẹgbàgbé ní ká ṣe birthday à ń lọ káàkiri lágbájá kan ṣe birthday à ń lọ káàkiri à lọ fún wọn lówó àwọn kan ló ń fún èmi náà wọ́n bá dẹ̀ ti fún wa àbọ̀ síta ṣe gbogbo ẹ̀ wo òun rèé o
ẹ lọ fún Ìyábẹ̀jì lówó, ẹ lọ fún Ìyábẹ̀jì lówó, ẹnìkan ló fún àwa náà. A gbọ́dọ̀ ní lára pé báyìí ló bó ṣe gbọ́dọ̀ ná owó ẹ̀. Mistake tí wọ́n ti ṣe nìyẹn. Níbo jẹ́ pé wọ́n dá fún ní. Wọ́n dá fún ní. Tí ó bá sí òun ò lè gbowó yẹn. Níbo ti gbà wá kówó ẹ̀ fún àjẹ́ kó máa lọ. Ó gbọ́dọ̀ tún máa dictate fún bó ṣe máa náwó bàbá 50. At 50 tó bá lọ náwó nàkúnà ó kù sí láwọ̀. At 50 tó bá lọ ná owó ní ìnákúnà ó kù sí lọ́wọ́. Tẹ́ bá kó owó fún tó lóhun at 50 gbogbo ó tẹ́ kó fún mi mo fẹ́ fi jẹun tán ó kù sí lọ́wọ́. Nígbà bá lójú fi jẹun tán á tún padà wẹ bí apá. Tó bá dẹ̀ tó máa wá bí tó ti máa wọ́wọ́ kò ní wá sọ́dọ̀ ọ̀wọ́ mọ́. Ó lè tún lọ gbàgbọ́ míì lọ.